àwọn tọ́lọ́run bá ti ní wọ́n wọ náà wọn lè gbà ẹni Ọlọ́run bá ti kádàrá ẹ̀ pọ̀ mọ́ náà ni kò lè ṣe kí ni kò lè gbà káyà tọ́kàn. kódà kí wọ́n fi gbogbo ayé sọ àyà kalẹ̀ kò ní í gbà. in tó lè mú gbà ni kò jìyà ló fi jásí pé báyà yàtọ̀ kan lọ sọ fún anabi pé afa hata tókiri onasa hata yakunu mọ̀mìnì ìwà anabi sọ bẹ́ẹ̀ fọ́sẹ̀ nìkan ní mẹ́ni ni ò lè fọ́sẹ̀ yẹn ní mẹ́ni lọ́lọ́run sọ yìí pàmò táwọn bẹ́ẹ̀ jẹ́lọ́n bá ti ní ọ̀wọ́ náà kí wọ́n fi gbogbo ayé sọ àyà fún kí ni ò ní ṣe kò ní gbà á lè jalè nípa ẹnìkan gbà tó wà lóun ọgbà kọgbà náà ní ẹ bá ti lóun ọgbà kọgbà náà ní ọlọ́run ní innal ladina haqqat alayhim àwọn tí ó bá jìyà àwọn tí ó bá jẹ ìyà la yu'minun wọn ní gbà kí gbogbo ayé ọmọ sọ̀kalẹ̀ fún anabi jojúmọ́ kò ní gbà ó dìgbà tó bá débi tí ó ti jìyà kó tó fẹ́ gbà bí ìyà bá fẹ́ jẹ ní òtò sọ kó ń gbà káyà tó tẹ̀lé tó fi jásí pé ẹ máa ń fira yín sínú wàhálà o ẹnìkan máa fira sínú wàhálà o nítọ́ kan àwọn àfa ní kí wọ́n jíṣẹ́ bá àfa bá ti jíṣẹ́ tiẹ̀ ti parí nítọ́ kan ní ti ń gbọ́rọ̀ àfa ní kọ́ tẹ̀lé bí ó bá tẹ̀lé ó kù sọ́run ẹ̀ wọn ò sì yẹn nìkan wọn ò yẹn ẹnìkan nù sẹ̀ríà yìí kọ́ máa sọ ẹnìkan káàkiri sẹ̀ríà yìí ò yẹn ẹnìkan kọ́ máa ṣe kí ni kọ́ máa sọ ẹnìkan káàkiri nínú tó burú jù táwọn èèyàn ń ṣe lẹ́ni tatabu awrati nas a máa sọ àwọn èèyàn káàkiri wọn sọ káàkiri dọ́lọ́n tó ń ṣe gíba ni wọ́n ń pè gíba ni wọ́n ń pè tẹ̀ ń ṣe wọn kẹ́ ẹ máa mọ́nítọ̀ àwọn èèyàn káàkiri sẹ́ńbẹ́nu Islam anabi wọn sọ fún yìí ní sèpé ẹni tí ó bá ní gbà kò ní ṣe kíni kò ní gbà kódà kí wọn fi gbogbo ayé sọ àyà fún kò ní gbà ìtumọ̀ ẹ̀ nípa anabi ó jíṣẹ́ tọ́ba jíṣẹ́ tọ́yọ̀ ọmọ lọ rẹ̀ àwọn tọ́lọ̀ bá fẹ́ fọ̀nà mọ́ mọ̀nà ẹni tí ò ní mọ̀nà kò sí ní táàsì sí kò ní mọ̀nà náà ni. wàmà anta alayhim biwakil. a sì rán ọkọ ọmọ mọ́nítọ̀ wọn káàkiri wọ́n sọ ń jẹjọ àbíjọ mọ́ sọ bẹ́ẹ̀ bá ṣe mọ́nítọ́rìn sí ntọ́lọ́wọ̀n ọ̀nà yóò jẹ ìyà mọ́nítọ́rìn tí wọ́n bá rán ọbọ̀ bá ṣe ó jìyà ọlọ́sọ àwọn èèyàn ọkà àwọn ọmọbìnrin tí ń ṣe sí náà ọ gbọ́dọ̀ sọ torí wọ́n sọ yẹ yìí tẹ́ sọ tẹ́ fi ní jìyà lẹ́yìn mẹ́ta bá sọ yẹ jẹ ìyà kẹ́lẹ́ mọ̀ pé tí wọ́n bá rán yàn bí tí wọ́n rán yàn bọ́ bá ṣe yóò ṣe kíni yóò jìyà lásìtà àléhìm àní ọmọ dẹ́dẹ́ àwọn èèyàn káàkiri àní ọ dẹ́dẹ́ èèyàn káàkiri àwọn asẹ́lẹ̀ kàyí lára mọ̀tán kan jísí àánú fún wa kọ́ mójú kó mẹ́ntì ẹ̀ àmọ́ ala rasul illa al-balag ká nàbí ò jíṣẹ́ ni nígbà wọn sọ gbélé ifá nàbí kí láà kàwọ́ àfa tó ń tọkùnpin àwọn èèyàn káàkiri tẹ́ ẹ̀ mọ́nítọ̀ àwọn èèyàn ẹ̀ mọ́nítọ̀ àwọn èèyàn ẹni tẹ́ ẹ̀ bá tún rí mọ́nítọ̀ rẹ̀ sí dáadáa ẹ̀ pàrọ̀ mọ́ ibi à ń mọ́nítọ̀ àwọn èèyàn nísìnyí ẹ bá wérí Facebook gbogbo wọn ń jà ní gbọ̀ngàn ìjà gbọ̀ngàn lérí kíní tí ó kàn ọ́ aleikum anfusukum ara yín ni ẹ ṣe kíni ẹni ẹ mójútó ayín ẹ mójútó àwọn èèyàn kiri máa sọ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ọlọ́run sọ fún anabi kó wà látẹ̀kún náà. sẹ́rẹ́ ní tí ó bá ní gbà ọlọ́run ní ẹni tí ò ní gbà kí wọ́n sọ gbogbo àyà kalẹ̀ fún kò ní í ṣe kíni kò ní í gbà lọ́ba nkapitọ́lù ní walaw annana nazzalna ilayhimul malaikata. walaw annana nazzalna ilayhimul malaika. ọlọ́run ní ẹni tí ó bá sọnù káwá dìídì gbé màláíkà dìídì gbé tọ̀
èèyàn ò ní jíṣẹ́ fún ọmọ màláìka ni ẹlẹ́jọ́ lọ jíṣẹ́ fún torí kó lè bá a mọ ọ̀nà ẹ má ràn yàn sí ẹ rán màláìka kan sí kí màláìka wà lọ jíṣẹ́ fún náà. ọ̀dà tí ọba àgbà ti màláìka ó gbé màláìka àwọn ọgbà kákókó gbókù dìde kó jíṣẹ́ fún òkú sá ti lọ ọ̀run ó ti bọ̀ kó jíṣẹ́ fún náà. وحشرنا عليهم كل شيء قبلا. ọ̀dà tọ́ba wa ní màláìka ọ̀ràn òun agbókù dìde kó jẹ́ iṣẹ́ fún kọ̀ọ̀ràn ọ̀dà gbogbo mèremère ọlọ́run ẹ kó síwájú ẹ̀ kọ́ máa wò ó ta ni sánmà yìí ta ni ilẹ̀ yìí ta ni ilẹ̀ ẹ máa bí gbogbo ẹ̀ náà. ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله. ọlọ́run ní máa kánú lè yóò mìíràn kò ní gbà ó kò ní gbà máa kánú lè yóò mìíràn kò ní gbà illa an yasha Allah ló fi yẹ káwọn máa dúpẹ́ ó yẹ ká máa dúpẹ́ ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ní gbà sílámù illa an yasha àfitọ́lọ́ bá fẹ́ kọ́ gbà ìtumẹ̀ ní pẹ́ ni tí ò ní gbà kò sí ní tẹ́lẹ̀ wí kò ní segin ni ọkùnrin tó lọ́wọ́ gbàǹjo ní nǹkan gbadì sí náà gàdá ń sọ̀rọ̀ ọjà àgùnjọ sí lọ́wọ́ gbà ó sọ agbadì sí náà ni ọládì sí òun rí òun sì ká òun wà dísánà dèrè àti mẹ́tìn ọlálàáfíà àmọ́ wọn gbà tọ́ lọ́wọ́ gbà náà ni àyàn ni aláwọn ọgbà mú ní àkọgbà náà ní kò sí nǹkan kan tí yóò ṣe sí tọ́ba ti lóhun ọgbà kò sí nǹkan kan tá a fò sí yóò mójú kù ní ntòkù làdúrà tọ́lẹ̀ ntọ́lọ́wọ̀n bá fún ní mọ̀nà ò lè mọ̀nà tọ́lọ́wọ̀n fi ní wàláwò. ولو أننا نزلنا إليهم الملائكة. bá a bá sọ màláìka kalẹ̀ fún wọn bí ọlọ́ọ̀ jíṣẹ́ fún wọn. وكلمهم الموتى. táwa ní màláìka ọ̀ràn wọn ẹjẹ́ àwọn òkú ó dìde kí wọ́n máa jíṣẹ́ fún wọn. وحشرنا عليهم كل شيء. gbogbo nǹkan pátá àwa fi júwe fún kọ́lọ́run rèé. ما كانوا ليؤمنوا èyí wò túmọ̀ pé yọ gbà o. إلا أن يشاء الله. àfi tọ́lọ́run bá ṣàánú ẹ̀ lókù. ولكن أكثرهم يجهلون. ṣùgbọ́n pọ̀lọpọ̀ kò yé wọn pé bó ti rí